Alase Nimi ma pa mi now. Get ma pa mi now. Eyin ara mi nílé lekolodo. Ṣé dáadáa ni mo bá yín. Kíni mo mú wá fún yín lénìí. Without any further ado, ẹ jẹ́ kí n tètè bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. It's just bread and egg. Not the regular one that you know. Sit down, let me teach you. And thank you so much for always, liking, commenting, and subscribing to my channel. Me do lọ́pọ̀lọpọ̀ mo nífẹ̀ẹ́ sí yín, ẹ ṣé gan. So kíni mo mú wá fún yín lẹ́yìn mo sọ lẹ́ǹkan is bread and egg for another twist. Ní báyìí, ẹ jẹ́ ká kọ́ sáyé fọ́ ẹyin wa sharp. If you are not sure of your egg, so please, ẹ máa kọ́kọ́ fọ́ sínú ike kan kẹ́tó tú, dà papọ̀ ni o. But èmi mọ̀ bí tí mo ti ń gbé ẹyin, mo dẹ̀ mọ̀ pé they are always fresh. That woman sells fresh egg, man. So, màá wá dà onion sí. Ọ̀pọ̀lọpọ̀ Alubosa. But ẹ ní dà tán sínú ẹyin yẹn, ẹ máa ṣẹ́kù díẹ̀. Then I have here carrot and cabbage mo kàn nínú fridge mo dẹ̀ ní jẹ́ kí n fi sí. Ẹ gbọ́dọ̀ fi sí. So that's it. Here, Rodo, Scotch Bonnet pepper, àti tomato, fresh tomatoes only. So ẹ ya gbogbo ẹ̀bọ̀, ẹ dàálù, kó ṣe kíni, kó yékéyéké, a máa wá mix ẹ̀ dáadáa, kó ṣe kíni, kó fine. The smell ìyẹn àwọn ata yẹn. Ẹ̀pọ̀ ẹyin yín kò dà o. So màá rọra fi salt kínkínní sí, just little. Then seasoning. This one is very, very optional. Ẹ̀yin tẹ́ bá kí n fi seasoning sínú ẹyin. So don't come for me. Leave it. Ìtẹ́ bá ti mọ̀ pé mo lò ń bí bàtẹ́ ẹ̀fẹ́, you can just drop it aside. Just just little. Ẹ má jẹ́ ó já o. Ṣó yé yín bẹ́ẹ̀ yẹn. So that's all. Then we mix it together. So ní báyìí, mo ti rọra gbé sẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ kí n light up gas mi. Okay, ẹ jẹ́ kó it up there tó ní ráńpẹ́. Okay, máa sọ fún yín máa ń fine kí. Ó ti gbóná. Ẹ máa notice ara nǹkan tí mo gbé wálé ni. Yes, this is Sunola soya oil. Very, 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 very. Ẹ pé mo emphasize on very, 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 very good. Tẹ́ bá ti dé ọjà, ìyẹn Kaswa. Those of you from the north, please go to any market. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ Sunola oil. Tó bá dẹ̀ pé ẹ̀yin tẹ́ wà ń bí báyìí náà ni àbí ilẹ̀ Igbo anywhere tẹ́ bá wà, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ Sunola oil because Nigerian bí ló ti ń ṣe o and it's very, very, very good. Gbogbo àwọn nutrients tó ń ṣara lóore pátápátá òun ló kó sí nínú and it's very, very pure. When I say pure, I mean pure. Ṣó yé yín? So that's about Sunola. Ó dẹ̀ máa ń tètè nǹkan tí mo fi like ẹ̀ ní ó máa ń tètè tún little like this ó ti kárí gbogbo oúnjẹ yín so ẹ ní láti máa yàálò. Aside all the pé ó ní omega and all that lára, it is so pure and clean. Kò ń ṣe àwọn òróró tẹ máa jẹ tó máa rùn bákan ṣó ti yé yín so at all kò ń ṣe àwọn òróró bẹ́ẹ̀ yẹn. So ní báyìí ẹ jẹ́ kí n da onion sí. Ṣé ti rí gbà wo mo fi da Sunola síná tó ti sáré sharp ni. Ọ̀rọ̀ ẹ̀ o kò gba gidi. Ẹ̀rí kékeré tí mo bù sí, ẹ̀rí bóyá pọ̀. Just little tí mo rọra dà sí yẹn ti rí. So you need not to always use over oil. No. Sunola is the perfect oil for you. Tẹ́ bá fẹ́ ṣe anything. Be jollof rice, fried rice, anything at all. So ẹ̀rí pé mo ti saute ẹ̀ báyẹn. Ẹ jẹ́ ká rọra saute ẹ̀ kó rọra ṣe ní ráńpẹ́. Mi máa ń like rọra máa fi Adun Obe díẹ̀ sí inú òróró yẹn so that a tún hèdè dúdùn ẹ̀. So ní báyìí, kan tí mo mix yẹn
máa wá ṣe kíni a máa dà á sí on a low heat. Ẹ bá notice pé mo rọra ń lò iná yẹn mi díẹ̀díẹ̀. No wastage, we're just going to So that's it. With that, let me quickly clear this space. So ní báyìí, ó ti dín tó lábẹ́ ní tèmi. Nǹkan tẹ́ fẹ́ achieve má yẹ kẹ́yìn kó break o. So mo ti turn ẹ báyìí. So ẹ fẹ́ jẹ́ kẹ́yìn kó flat, don't break it. Ṣó ti yé yín? So òun lélẹ̀. So ẹ jẹ́ kó dín. While that one is dín. Hey Oyinbo, bí ẹ ṣe ń fry lọ, ẹ jẹ́ ká rọra ṣe kíni? Ká la bread wá sí ọgbọọgba méjì. Like this, like a this, like a this, like a this, like a this. Agege bread ló máa ń fàyìn gan nínú irú recipe yìí. Ẹ jẹ́ n paná mo ṣe fẹ́. So nísìn a máa wá rọra gbé báyìí sí inú búrẹ́dì wa báyìí. Ooh la la, look at that, look at that. Ilé ìṣòrí kúkú ó lọ gé àfilé báyìí. Look at it. So ní báyìí màá transfer pan mi sórí ẹ̀. A neat pan mi ẹgbẹ́ kaná. Àmọ́ wá tẹ́ bá ń gbọ́ press it, press am. Òun nílé báyìí. Do you get me? So tẹ́ bá notice pé mo ti gbé grill pan mi so ó ti gbóná. Mo fẹ́ yẹ kó gbóná dáadáa. Màá wá gbé ogun wa yẹn, bread àtẹyin wa yẹn. Àmọ́ wá ra ṣe ojú ẹ̀ báyìí sórí ẹ̀ báyìí. Àmọ́ wá tẹ̀. Ṣé mo gbọ́ máa sọ pé calorie, ẹ jẹ́ ká tẹ gbogbo calorie yẹn dà. Àtẹ̀fọ́ ni. Kò sí calorie ní ibi báyìí. So hence, that's why it's good carefully. Ẹ jẹ́ káwọn ẹyin yín kó wà loads with veggies. Ẹ bá rí pé mi fi cabbage sí, mo dẹ̀ fi carrot sí tèmi náà. So that kò ní dàbí pé pàfún nìkan là ń jẹ. So ẹ filẹ̀. Ẹ jẹ́ kó jẹ́ bóyá bí 1 minute other side then àwọn á tún flip it again so that a lè fún wa ní look àti colour tá a bá fẹ́. So nísìn ó ti tó like 1 minute mo yẹ sọ. Ouch! Ó gbóná o. Please be careful. It's hot. Oh, look at that. Look at that. Look at that. I love food. Look at it. All calories gone. Burn down. In whatever name that you know. Amen. So I just go to share, you know, go to share ready bang. So you are doing, I just did a grilled toast fried bread and egg. Won't you just clap for me? Orúkọ mẹ́ta àbí mẹ́rin fún oúnjẹ tẹ́ mọ̀, the regular bread and I'm so good, man. I'm just so good. Okay now. So now mo ti wá paná, ó ti brown tó bí mo ṣe fẹ́. Oh, look at that. Ó ti brown. Now this is it. So nísìn àti bí bó ṣe rí. Now you will now cut it. Ọgbọọgba. Oh, this is looking. I love food. Don't you just like what you see? I love what I see. I love it. I love it. I love it. Look at that. Whoa, whoa, whoa,
Won't you just clap for me? And when you share it, yes, now I've got one kitchen, boring. So look at it. So what about the like bread in very crunchy, you can either pair this beauty with juice or metutu, àbí tea to yoronti. Ẹ pàdé mi next time lórí Alase Nimi. Ire o lọ́jọ́ gbogbo. I love you guys.